I was born on the 10th of February and then 10th of July, not the date, you know. 10 tó ń dárúkọ ní gbogbo ìgbà yìí ṣé ẹ lè là mí lọ́yẹ̀ ẹjọ́ ẹ má bínú. téèyàn bá ta bàbá Ìjẹ̀bú jìnnà àwọn nẹ́mbà tó bá wà lérí èèyàn kí nǹkan tó ṣe yẹn ni èèyàn máa wá káàkiri 10. Oyemi, there's something about this 10. nígbà tẹ́ mọ̀ pé condition tèmi wà ní ara mi ẹ wá ní wọ́n gbé ọmọ wèrè kan wá. ẹni àmì òróró lẹ́yìn ẹni àmì kẹrosínì lèmi. Àṣọkọ yín ni mo gbà ní. Ọkọ ọ̀rẹ́ mi lásán ni kò ṣáà ń ṣe ọkọ mọ̀lẹ́bí mi kankan. Mo lọ sí nọ́mbà 10 Barack Obama Street nílùú India. ó dìgbà tára ọmọ mi bá tó yá kí tó lójú o. ó yá. Tó bá ti di 10 mà wá. ẹ jẹ́ kí ní ìjókòó kẹ́yìn náà jókòó sí. mo pariwo bíi tẹ́kínó mọ́kánná.